lọ́jọ́bọ̀ tí í ṣe ọjọ́ Thursday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, èyí tó jẹ́ 20 oṣù kẹta ọdún 2025, the 20th of March 2025, ó mà ní ó jẹ́ ọjọ́ ayọ̀ àti ìdùnnú fún gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni tó tún jẹ́ olùdásílẹ̀ rédíò Àgídìgbò FM, èèyàn Alhaji Oríyọmí Hamzat àti ìyàwó Ọọ̀ni Ilé Ifẹ̀ àìtẹ́lẹ̀ olórí ìṣílẹ̀kùn Ọlá Naomi pẹ̀lú ọ̀gá àgbà iléèwé Islamic High School tó wà lágbègbè Báṣọ̀run ní ìlú Ìbàdàn ọ̀gbẹ́ni Abdullahi Fasasi pẹ̀lú bí ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀yọ́ tó fi kalẹ̀ sí ìlú Ìbàdàn bó ṣe dá ẹjọ́ tíjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tó pè wọ́n nù lórí ẹ̀sùn ìpànìyàn tó fi ka àwọn mẹ́tẹ̀ẹ̀ta lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́dún 2024 tó kọjá yìí. Ẹ rántí pé nínú oṣù kejìlá ọdún 2024 tó kọjá lásìkò tí ayẹyẹ ọdún kérésìmesì tó ń bọ̀, ó ní olórí ìṣílẹ̀kùn Ọlá Naomi àti Oríyọmí Hamzat ni wọ́n jọ gbé ètò kan kalẹ̀ láti dùn gbogbo àwọn ọmọ kéékèèké nínú pàápàá àwọn ọmọ kéékèèké 5,000 láti fún wọn lówó àti láti fún wọn lẹ́bùn tó sì jẹ́ pé pápá ìṣeré Islamic High School tó wà lágbègbè Báṣọ̀run ní ìlú Ìbàdàn ni wọ́n fi ayẹyẹ náà sí, ṣùgbọ́n tó jẹ́ pé kàyéfì ńlá ló jẹ́ pé dípò èèyàn bíi 5,000 tán retí, àwọn tó lé 7,000 ni wọ́n máa yá wà, èyí tó jẹ́ káwọn èèyàn máa ti ara wọn pa, tí àwọn ọmọdé tí kò dín ní 25 35 children tí ẹ̀mí wọn tó sì bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Ìṣẹ̀lẹ̀ yìí ó mì gbogbo ìlú Ìbàdàn, ilẹ̀ Yorùbá àti Nàìjíríà títì. Eléyìí ló sì jẹ́ kí àwọn ọlọ́pàá kan gbé Oríyọmí Hamzat, sílẹ̀kùn ọlá àti ọ̀gá iléèwé tíṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ Abdullahi Fasasi. Bákan náà ni ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, ìjọba lábẹ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé, àwọn náà fi ẹ̀sùn ìpànìyàn kan àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí tó sì ń bá wọn ṣe ẹjọ́. Bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti sún ẹjọ́ náà bí ẹ̀ẹ̀mejì látìgbà tó ti bẹ̀rẹ̀, ṣùgbọ́n lọ́jọ́ Thursday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, ó ní ìgbẹ́jọ́ tó wáyé tí onídàájọ́ tó sì dá ẹjọ́ náà nù bí omi ìṣanwọ́, ṣùgbọ́n kì í ṣe bó déédéé dá ẹjọ́ náà nù. Ìjọba Mákindé náà láwọn ti yọwọ́ lórí ẹjọ́ ọ̀hún. Wọ́n ní àwọn kò bá Oríyọmí Hamzat àti olórí ìṣílẹ̀kùn Ọlá Naomi pẹ̀lú Abdullahi Fasasi ṣẹjọ́ mọ́. Nígbà tó ń gbẹnu ìjọba Mákindé sọ̀rọ̀, ẹni tí ó jẹ́ kọmíṣánná ọ̀rọ̀ ìdájọ́ tó tún jẹ́ agbẹjọ́rò ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, amòfin Abíọ́dún Àìkọ́mọ̀, ó jẹ́ kó di mọ̀ pé amòfin Abíọ́dún Àìkọ́mọ̀ jẹ́ kó di mọ̀ pé àwọn ti dáríjì Oríyọmí Hamzat, sílẹ̀kùn Ọlá Naomi àti Abdullahi Fasasi. Wọ́n ní bí irú nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀, ìjọba tó bá jẹ́ ìjọba tó wúlò ó gbọ́dọ̀ gbé irú ìgbésẹ̀ táwọn gbé, nítorí pé bí irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ tó sì jẹ́ pé àwọn kan ló wà nídìí ẹ̀ tí kì í ṣe ikú àmútọ̀runwá, ó ní ìgbésẹ̀ tó yẹ kí ìjọba gbé ni làwọn gbé táwọn fẹ̀sùn kan àwọn Oríyọmí Hamzat. Ṣùgbọ́n tó ní nígbà tí àwọn tọ́rọ̀ kàn tí wọ́n ti fi ìbànújẹ́ hàn, tí àwọn náà mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ nǹkan burúkú ni, tó sì ti ń bẹ̀ẹ̀bẹ̀, wọ́n ní kò sí nǹkan tó kù ju káwọn dáríjì wọn lọ, nítorí pé kì í kú ṣe pé àwọn fẹ́ kan lọ pa wọ́n dípò tàbí lọ tì wọ́n mọ́lé náà, níbi kò ṣe pé àwọn ṣàfẹ́ kan mọ̀ wípé nǹkan ìbànújẹ́ pátápátá gbà ní nǹkan tí ìwà ìbìkítà wọn tó dá sílẹ̀ ní oṣù kejìlá ọdún 2024 tó kọjá. Bákan náà ènìyàn wa jẹ́ kó di mọ̀ wípé ní ọjọ́ iwájú kí eléyìí kó jẹ́ ẹ̀kọ́ fún àwọn èèyàn, àti pé bí àwọn kò bá ṣe jáwọ́ nínú ẹjọ́ àwọn èèyàn náà, ó ṣeé ṣe kí orí ṣíṣe kó má wu àwọn èèyàn láti ṣe mọ́. Nígbà tó ń sọ̀rọ̀ pẹ̀lú ìdùnnú, Oríyọmí Hamzat jẹ́ kó di mọ̀ pé ìṣẹ̀lẹ̀ náà kò ní jẹ́ kóun jáwọ́ nínú orí ṣíṣe, ṣùgbọ́n tó ní lọ́jọ́ iwájú òun kò ní bá ẹnikẹ́ni ṣe àṣepọ̀ mọ́, ìyẹn pé káwọn jọ ṣètò láti pín ẹ̀bùn tàbí ṣe nǹkan bí kò ṣe pé òun yóò máa dá ṣe fúnra òun ni.